olóṣó la fi pàdé níjọ́ tí mo pàdé ẹ̀ tú sọ̀mù ni mo ṣe ìyẹn kun idámì tó bímọ fún Aláàfin Ọ̀yọ́ mo jó rẹ̀ ẹlẹ́kejì tó tún wá ó tún mú dọ́tà ẹ̀ wá mo jó dọ́tà ẹ̀ ó wá ní kí n jọ pé kí n sátú pẹ̀lú òun pé kí n síríọ̀sì pẹ̀lú òun mo lébi níyàwó lé o má bàálẹ̀ mi jẹ́ o. ẹ kú dédé àsìkò yìí níbikíbi tẹ́ ẹ bá ti ń wo ìkànnì yìí mo bẹ̀ ọ́ tó bá ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ ìkànnì yìí fún ìgbà àkọ́kọ́ ìkànnì Lovers Arenas TV ní ìkànnì tí ó já sí yìí mo bẹ̀ ọ́ bá mi subscribe sí wẹ̀gbẹ́ rẹ̀ ń ó rí àmì aago kan níbẹ̀ táwọn olóyìnbó ń pè ní notification bell bá mi tẹ̀ tó bá ti tẹ̀ like fídíò yìí yọ̀ǹda rẹ̀ ó láǹfààní láti máa wo ètò wa ní gbogbo ìgbà tá a bá ti gbé síta. Mo lérò pé gbogbo apáta la mọ wìrì olórin ni tí gbogbo á mọ̀ sí Portable Ọmọlálọmí. Portable ló tún jáde síta o tó wáá sọ wípé ìyàwó òun ṣe olóṣó. Portable jáde síta ó sọ̀rọ̀ fitafita kódà bí a ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí ìyàwó Portable tí à ń sọ yìí ó ti kó ẹrù rẹ̀ jáde ó ti jáde kúrò nílé. Mo lérò pé gbogbo pátápátá la mọ ọba Lámídì ìyẹn Aláàfin tìlú Ọ̀yọ́ tó jẹ́ Ọlọ́run nípè lọ́jọ́sí ìyàwó rẹ̀ ní Portable ló mú máa bẹ tó fi di pé wọ́n jọ ń ṣe wọléwọ̀de. Portable sọ wípé fún ara ìyàwó Lámídì yìí ìyẹn ọba Lámídì yìí wípé ló pe òun pé káwọn méjèèjì kan jọ máa fi ara wọn wípé bóyá a lè mú èso rere kan jáde wá àmọ́ ìgbẹ̀yìn ńkọ́ kí ló padà ṣẹlẹ̀ ẹ wá fúnra yín gbọ́rọ̀ yìí lẹ́nu Portable gangan fúnra ẹ̀ gangan yóò fẹnu ara rẹ̀ sọ gbogbo bí iṣu ṣe kún àti bọ́bẹ̀ ṣe bù ó yá ẹ jẹ́ ká lọ gbọ́ ohun tí Portable wí. tẹ́ ẹ rí òun rè olórí burúkú kò ì bímọ olóṣó la fi pàdé níjọ́ tí mo pàdé ẹ̀ tú sọ̀mù ni mo ṣe ìyẹn kun idámì tó bímọ fún Aláàfin Ọ̀yọ́ mo jó rẹ̀ ẹlẹ́kejì tó tún wá ó tún mú dọ́tà ẹ̀ wá mo jó dọ́tà ẹ̀ ó wá ní kí n jọ pé kí n sátú pẹ̀lú òun pé kí n síríọ̀sì pẹ̀lú òun mo lébi níyàwó lé o má bàálẹ̀ mi jẹ́ o ní kí n jọ mo wá síríọ̀sì pẹ̀lú olórí burúkú ẹ̀wẹ̀ wọlé tí mo gbà fún máa ń ṣàlò ń gbé ilé pop kò sí nìbàdàn sí lọ́yọ̀ọ́ ẹ wò àbọ̀ olórí burúkú ni olórí burúkú thank God ẹ wò omi kú pẹ̀lú ìyàwó mi ó fẹ́ balẹ̀ mi jẹ́ gbogbo àwọn ìyàwó mi tó bímọ fún mi lómi kú pẹ̀lú Ọlọ́run ló ní kó má balẹ̀ mi jẹ́ olórí burúkú. wá mi ò tiẹ̀ gbọ́ Ọlọ́run ó ṣe o èèyàn tó fògùn mú mi mo gbọ́ pé ó fẹ́ fògùn mú mi ni orogun oko ó ti padà sá lọ Queen Dami yẹn olórí burúkú tó bímọ fún ọba Aláàfin létà Aláàfin olórí burúkú mo bá tọ́jú ọmọ ọlá Aláàfin ni mo wò mọ́ lára òbò mélòó ló wà ń di ẹ òbò mélòó mi ti dò olórí burúkú ẹ wo bẹ́ẹ̀dì wèrè ẹ wá lọ́wọ́ bẹ́ẹ̀dì tí mi ní gba èsì ó gba gbogbo ẹ olórí burúkú ìgbà nínú nọ́mbà ìgbà tí mo fẹ́ máa déètì ẹ mo gbá fóònù ẹ gbogbo àwọn tá máa wá kí Aláàfin pálásì lóńdó kò sóhun nìkan wà táwọn ìyàwó ilé ẹ àwọn ìyáálé ẹ gbogbo wọn ẹ wò gbogbo àwọn tó máa wá ń ṣorin àwọn olórin pálásì àwọn tó wá fíṣítì ọba lọ ti jó wọn ogun wọn la rí inú kọ́tà tiwọn àwọn ọlọ́pọ̀ bá ṣe ẹ wò ó lè pa mí bó o ṣe pọ̀ bá yẹn o ó lè pa mí bó ṣe pa Láàfin Ọ̀yọ́ ìwọ àti ọ máa ń lọ ń dókó lẹ́kọ̀ọ́ ọ máa ń fi Ọ̀yọ́ lẹ̀
ó máa lọ jókòó lẹ́kọ̀ọ́ ó máa Ìbàdàn kọjá gbogbo àwọn olórin tí Aláàfin Ọ̀yọ́ pè kọ́ wá ṣe àjọyọ̀ gbogbo wọn lè lọ́jọ́ lẹ́kọ̀ọ́ gbogbo àṣírí ẹ̀ ni mo rí lórí fóònù ẹ̀ gbogbo ẹ̀ ni máa tú ìyálà ya ẹ̀ mo bọ̀ ẹ wo lẹ́yìn mo ṣe fún wèrè máa pọ́ọ̀sì rẹ̀ ẹ wo mo ń bá a tọ́mọ yàrá ọmọ ẹ̀rín ó tún kọ́ àwọn àbúrò kó fámílì wà olóyìn burúkú òun rè kì í ṣe rè gbogbo ẹ pẹ́ kò rọ́mọ bí àdópa àdófẹ́kù àdóṣẹ́yún ó máa ń ṣẹ́yún ni a ní mo tún ti rí píríọ̀dù mi o ìwọ ò ṣe má máa rí píríọ̀dù ẹ̀ òun lóyún ó tún rí píríọ̀dù ẹ já lọ́sàlẹ̀ ẹ wá lọ wo ilé tó ń gbé ìsàlẹ̀ bẹ̀ ni mo gba ṣọ́ọ̀bù sí fún ṣe já ṣọ́ọ̀bù dànù wèrè já ṣọ́ọ̀bù wèrè àwọn tí wọ́n ti bímọ wọn rí lẹ́gbẹ́ já ṣọ́ọ̀bù wèrè eléyìí burúkú ẹ̀yin tẹ́ ẹ bímọ fún mi ẹ máa ṣọpẹ́ o mo tún èmi tẹ́ pẹ́ lómi bímọ kan kò rí lẹ́gbẹ́ já gbogbo ẹ̀ dànù ọlọ́run bá ti ń jẹ já gbogbo ẹ̀ dànù ẹ wèrè ní ìdí sales girls ṣé àwọn ọ̀gá àwọn olóṣó ẹ kó lè ká la ọ̀gá. ẹ̀yin fáǹsì mi ó dá kí èèyàn wà responsible wo calm down mo fi obìnrin mo fi kó ọ̀rọ̀ jọ ni tóbìnrin bá lóun ò ṣe mọ́ èmi ni mo ní gbogbo property mi ẹ wo gbogbo ṣíà ẹ wo gbogbo nulé gbogbo bẹ́ẹ̀dì gbogbo ṣẹ̀kúṣẹ̀ èmi ni mo ní. ẹ̀yin fáǹsì mi ò gan ọjọ́ ọ̀la mi ni mo fi train ọjọ́ ọ̀la mi ni mo fi package ọjọ́ ọ̀la mi òun náà kò wá sínú ọjọ́ ọ̀la mi because kò bímọ fún mi it's not among my ọjọ́ ọ̀la yes ẹ wo èmi mo ní property mi ìwọ ọkùnrin ìwọ ra tv ra ṣíà ra bẹ́ẹ̀dì tóbìnrin bá ní gbogbo òun sílé jíjẹ́ tó bá náà òun ò ṣe mọ́ ìwọ ló ní kọ́ ẹ̀ ẹ wo èmi ni mo ní gbogbo property mi ẹ wo olórí burúkú mo fẹ́ fi gbogbo lé rìn ẹ wo gbogbo kíṣìn ọ̀la ó ní kíṣìn ẹ̀ ní kí ẹ wo wèrè ó ń sọ oúnjẹ ni o olórí burúkú sẹ́ni o kíṣìn ẹ̀ ní pop pálọ̀ ẹ̀ ní pop olófòógó fírèmù ẹ̀ wèrè ta ló fírèmù ta ló mọ̀ ẹ̀ olórí burúkú ẹ̀ wò ó ní wardrobe kò sí skeleton inú kábọ́ọ̀dù ẹ̀ wò wèrè ó ti kó gbogbo aṣọ rẹ̀ lórí burúkú ẹ̀ wò gbogbo nǹkan tá a rà fún lóko ọmọ ẹrú tó bá fẹ́ tó lọ yán àlè tó ṣekú pọba ó tún wá fẹ́ ṣe fẹ́mi ó dèwọ̀ èmi lọ́lọ́run fi tú àṣírí yín ọ̀rọ̀ sí ìbọn tí mo máa sọ ọlọ́run láyìn o I'm coming live gbogbo nǹkan tẹ́ fi pa ọba yẹn ọba àjọsí late king àwọn ọmọ ọgbà àwọn ọmọ ọba gbogbo àṣírí yẹn lọ́mọgbọ́ máa ṣẹ̀wọ̀n ẹ̀wọ̀n pàtẹ́ máa ṣe wèrè kòkó báàgì ẹ̀tọ́ olófo gbogbo báàgì tá a rà fún lóko gbogbo aṣọ tá a rà fún lóko wèrè ìyẹn ìwọ tó wá láti Ìbàdàn tó gbàṣọ mẹ́ta ló kó wa àbólóyìn ibú. mo lérò wípé gbogbo alágbọ́ ohun tí Portable sọ èyí ṣètìrí bó ṣe sọ ó fìnnà rẹ̀ sọ wípé gbogbo àwọn tó ń wá sí ilé ọba pátá ló ti bá arábìnrin náà ní àjọṣepọ̀ èyí tí Portable wínú ìyàwó Portable yìí ìyẹn tí ń ṣe aya ọba Lámídì ti tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí òun náà ti wá jáde ó ti wá sọ̀rọ̀ léde ó sọ wípé gbogbo ọ̀rọ̀ tí Portable sọ pé irọ́ ńlá gbáà ni o ẹ wá gbọ́ ohun tí ìyàwó Portable yìí tó wí ní kòpẹ́kòpẹ́ ó yá. mo ti kú pé RIP kọ́ ló má jẹ́ kí n kú ká ló máa gbọ́rùn kan bẹ́ẹ̀ yẹn alágbàkọ́ ojoojúmọ́ aláyébàjẹ́ ojoojúmọ́ ló máa ń nà mí o any small thing báyìí á nà mí mo dẹ̀ rò pé live video ẹ jọ̀wọ́ ọ̀sẹ̀ mo lọ polówó ọjà mi ní nà olórí burúkú ní mò ń ṣe olóṣó TikTok ẹ̀yin tẹ́ bá mọ̀ mí dáadáa ṣé mo máa ń ṣe live tí bá wá ṣe live nínú kí báwọn èèyàn advertise you don't understand báwo mo ṣe máa wà nílé ẹ o jẹ́ kí n free o jẹ́ kí n lo page mi o jẹ́ kí n advertise wèrè ara ẹ o máa sọ fún mi pé ìyàwó ilé ni mí o ń pè mí níyàwó ilé ṣó ti gbé ríǹgì lé mi lọ́wọ́ ni Portable ṣó ti mọ àwọn ẹbí mi ní ṣe bó kàn fẹ́ mi pamọ́ ni mi ò ní freedom ọ̀kadà ni mo máa ń gùn kiri ó máa nà mí gbogbo ojú mi máa pọ́n
gbogbo àpá ó wà lára mi náà ayé ẹ̀ máa bàjẹ́ so kémi tún wá jókòó kí n tún máa ṣe housewife olórí burúkú àwọn wèrè tó bímọ fún ẹ àwọn yẹn ojú wọn ò tí ì là ní ọjọ́ tójú wọn bá là ọjọ́ yẹn ni gbogbo wọn máa fi ẹ́ lẹ̀ kò ní dáa fún ẹ Portable wọ́lá pé mo wá kò ń ṣe pé mo wálé ẹ pé mo wá balẹ̀ ẹ jẹ́ jẹ́jẹ́ mi ni mo dúró mi normal ó yẹ kí n ti fi bọ̀bọ́ yìí sílẹ̀ ọjọ́ kan bọ̀bọ́ yìí dẹ̀ mú mi ó ná mi mo dákú débi pé a ní láti máa parọ́ fún mọ́mì mi pé nǹkan ló ṣe mí pé normal pé òyì kọ́ mi ni mo ṣe máa lóyún fún ẹ tí bá máa lóyún lẹ́ni mo máa ní alágbàkó tí bá máa ní oyún mo máa ní bọ́ mi ò lè lóyún fún máa ṣe lóyún fún gbà torí mi ò burú ọmọ mi sì kéré náà alágbàkó ó lèmi èmi mo pa ọba. ẹ ò gbogbo bí iṣu ṣe kún àti bọ́bẹ̀ ṣe bù ú lẹ ti gbọ́ lẹ́nu ìyàwó rẹ̀ yìí bó bá ṣe rí lójú òye títí ẹ bá mi fi ṣe kọ́mẹ̀ǹtì nítorí pé àwọn ọmọ wa ìsìn yìí ẹ̀yin òbí ẹ jẹ́ kí a mọ bá ṣe máa bá wọn wí kódà ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ yìí ò tí tó lè lè ọkọ ní rárá àti rárá gbogbo wa la mọ̀ pé Portable pàápàá fún ara rẹ̀ wèrè olórin ni báwo ni irú èèyàn bẹ́ẹ̀ yóò lọ máa gun àyà ọba tí ìbá ṣe ohun tí ayé dà yìí èmi ò ní nǹkan láti sọ èyí tẹ̀yìn fẹ́ sọ gbogbo lèmi dúró dè ò gbogbo tí ó bá rí ojú títí bá ṣe rí lójú òye títí ẹ bá mi fi ṣọwọ́ sí kọ́mẹ́ǹtì ò Benjamin Olúwaṣẹ́gun Olúwapamílẹ́yìn ní orúkọ mi mo rọ̀ ọ́ lẹ́ẹ̀kan sí bá mi subscribe sí channel yìí máa wò ó láìkì fídíò yìí kó sì jẹ́ kájọ máa gbádùn ara wa ní gbogbo ìgbà tí ètò àbá ti jáde ọ̀n láǹfààní láti mú àwò wa wò bọ́rọ̀ ṣe jẹ́ nípa Portable òun gangan rèé ìlú ó dìgbà kan.